ariwo kékeré nǹkan ló sọ lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ wípé iléeṣẹ́ ààrẹ àti obìnrin náà wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìròyìn náà pé ìròyìn ẹlẹ́jẹ̀ àti ìròyìn òfégè ni, nígbà tí wọ́n ní obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀, ìyẹn ìyàwó ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, Alhaja Aisha Buhari ìlà ń sọ nípa ẹ̀, nígbà tí wọ́n ní obìnrin náà wípé lẹ́yìn àbẹ̀tẹ́lẹ̀ tó gbà lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jẹ́ kó di ààrẹ lọ́dún 2023, obìnrin náà ó ti ń kábàámọ̀ o tó sì ti ń lérí léka wípé lọ́dún 2027 gbogbo ohun tó bá gbà làwọn yóò fún un. Tinubu ò gbọ́dọ̀ di ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2027 mọ́. Ọ̀kan pàtàkì lára àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára tó ti fi ìgbà kan jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí lásìkò tó wà nípò, ìyẹn ọ̀mọ̀wé Goodluck Jonathan, ọ̀gbẹ́ni Jackson Udeh ni à ń sọ nípa òun ló mà tú àṣírí yìí sí orí ẹ̀rọ ayélujára, èyí tó sì di ariwo ńlá. Gẹ́gẹ́ bí Jackson Udeh bó ṣe tú àṣírí náà, ó ní nígbà tí ètò ìdìbò ọdún 2023 ń bọ̀, ó ní gbogbo ayé ló mọ̀ pé ààrẹ tó wà lórí àlééfà nígbà náà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari kò fẹ́ kí Tinubu kó ṣe ààrẹ Nàìjíríà. Gbogbo nǹkan inú sì fi ń gbógun ti ọkùnrin náà. Ó ní eléyìí inú jẹ́ kí Tinubu kó sátọ̀ Aisha, ọmọ bíbí ìpínlẹ̀ Adamawa, ló sátọ̀ lọ wípé kó ràn òun lọ́wọ́ láti bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ láti rí ojú rere ọkọ ẹ̀. Ó ní ọ̀rọ̀ yìí kò bá ọ̀rọ̀ lásán nìkan lọ, ó ní mílíọ̀nù $10 tí yóò ti lé ní bílíọ̀nù $15 lásìkò yìí ní Tinubu fún Aisha láti bá ọkọ ẹ̀ sọ̀rọ̀. Ó ní Aisha ló sì bá Buhari ọkọ ẹ̀ sọ̀rọ̀ tí àwọn méjèèjì tó fi ṣàtìlẹ́yìn àti iṣẹ́ fún Tinubu láti di ààrẹ. Ó ní nígbà tí Tinubu àti Aisha ń sọ̀rọ̀, ó ṣèlérí fún Aisha pé àbúrò ẹ̀ ìyún Halilu ni yóò fi ṣe mínísítà olúùlú Àbújá, ìyún Minister of Federal Capital Territory Àbújá, nígbà tí Tinubu bá gbàjọba lọ́dún 2023. ṣá o, níṣe ni wọ́n ní inú bí Aisha pé lẹ́yìn tí Tinubu gbàjọba kò fi àbúrò ẹ̀ Halilu kò fi ṣe mínísítà ìlú Àbújá mọ́, bẹ́ẹ̀ náà ni kò jẹ́ kó tún rí òun dáadáa mọ́, èèyàn pé Tinubu ò jẹ́ kí Aisha Buhari kó rí òun mọ́. Níṣe ni wọ́n ní Jackson Udeh wá jẹ́ kó di mọ̀ pé Aisha tó jẹ́ pé ìlú Àbújá ló ń gbé tí kò gbé ìlú Daura tí ọkọ ẹ̀ ń gbé ní ìpínlẹ̀ Katsina, níṣe ni ló mà ti padà lọ rí ọkọ ẹ̀ ní ìlú Daura báyìí, tó sì ti ń bẹ̀ wípé òun ṣàṣìṣe láti jẹ́ kí ó ṣàtìlẹ́yìn fún Tinubu àti wípé gbogbo ohun tó bá gbà lọ́dún 2027 ni làwọn gbọ́dọ̀ fi fún un láti lé Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027. Kódà wọ́n ní ó ti ń sọ fọ́kọ ẹ̀ pé wọ́n bá fi parí ilé tó ń kọ́ lọ́wọ́ sí ìpínlẹ̀ Kaduna, àwọn yóò jọ máa kó lọ síbẹ̀ láti jọba gbé gẹ́gẹ́ bí tọkọtaya ni. ṣá o, àti Aisha Buhari àti iléeṣẹ́ ààrẹ wọ́n ti bu omi pa ìròyìn tí Jackson Udeh kọ yìí. Wọ́n ní bàbá ńlá ìròyìn ẹlẹ́jẹ̀ ni. Wọ́n ní kò síbi tí Tinubu tó ti fún Aisha ní mílíọ̀nù $10 àbẹ̀tẹ́lẹ̀ láti jẹ́ kí Buhari kó ṣàtìlẹ́yìn fún un, àti wípé kò sí ibi kankan tí Aisha àti Tinubu ti jọ ṣe tọwọ́bọ̀wé àdéhùn pé àbúrò Aisha, ìyún ẹ̀gbọ́n Aisha Halilu, ni wọn yóò fi ṣe mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá.